jẹ́ àjò ẹ jẹ́ ayọ̀ ẹ jẹ́ àjò ẹ jẹ́ àjò ẹ jẹ́ ayọ̀ ẹ jẹ́ àjò Àríkẹ́ Adé ló ń sọ ọjọ́ ìbí ńlá ní àárọ̀ kẹ̀kẹ́ tálájà lójú omi àṣeyí ìṣàmọ́dún Arẹwà Adéọlá wà pẹ́ kò dúpẹ́ ti pẹ́. Arẹwà Adéọlá wà pẹ́ kò dúpẹ́ ti pẹ́. Àpàtẹ́wì dé ó yẹ ẹjẹ́ máa kí ẹ̀ṣájà máa kí ẹjẹ́ máa kí olórí ọjọ́ ìbí tòní. Òní lọ́jọ́ ìbí àjọmọ̀lé Adéọlá ẹjẹ́ mọ̀ pé lèjì ọlá ẹwà ọlá Àríkẹ́ Adé Ayọ̀lá Sùsì. Ẹ̀jẹ̀ kejì lèmi kí lọ́wọ́lọ́wọ́ máa wọlé máa rọra. Aláṣẹ àti olùdarí ẹ̀jẹ̀ Kate Kitchen Food and Catering Service. Ọmọbìnrin tó níwà tó níláárí ó níláárí ó ní tẹríba ó níwà tútù bí àdàbà. Dọ́mí yéké o, adé orí rẹ̀ ló rán mi wá Tolúlọpẹ́ Ọlásùsì. Ọmọ rẹ̀ Gani máa kí ọ Tèmiládé Ọlásùsì. Bá mi Tolúlọpẹ́ ní sọ wípé my dear. Tèmiládé ní sọ pé Mumsy, we are very enlightened today to see you turn +1 today. In the word of Wisdom Kushi, you are a golden riddle wrapped in a mystery inside an enigma. Ìwọ ni wúrà tiwa tó ṣe iyebíye. Ẹni mọyì wúrà òun là ń tà á fún okú oríire ọjọ́ ìbí tòní. Jẹ́jẹ́ra pa kámọ̀rẹ́lé bàbá tó bí ọlọ́mọ. Ìwọ lọmọ ìgbàrà odò, ọmọ olúgbẹ̀yẹ láìsàjẹ́. Ọmọ ẹlẹ́yẹ ṣe wẹ́yẹ̀wẹ́yẹ̀ àti dórí ògún lọ́nà ògbàrà. Ọmọ amórìtúrù fún sàdìrò lẹ́gàn. Ọmọ amórìtúrù fún sànà ọ̀bùtù. Ọmọ awújọ́ mọ̀ dàbọ̀ yúnyùn. Ó dàbọ̀ yúnyùn ó dàbọ̀ ẹjọ́ wíwí. Ọmọ ọ̀já kẹrìn kẹ̀dọ́kùnrin dè. Ọmọ òkè tó lóbi okùn gbọdọ̀ délù yìí. Ọmọ ajànàyà. Ọmọ onímọ̀kún àjànà kan gbé ní ìdè láìsopọ̀ ọ́ní. Ìjàrà kan mú gbé ní ìdè eléré ògún orin nínìpa. Ọmọ olóyè ìtakọtabo. Ọmọ olóyè ọ̀run jẹ nílé ìlà. Kó ìbàmọ̀ ọ̀fẹ́ kàn ti aṣẹja omi. Ọmọ olóyè kò jèrè ogun. Ọmọ olúwo kíkan nílẹ̀ sí pàkìtì ọrúwọ̀. Ọmọ olúwo lásàgbà. Ọmọ òní ìkẹwà pégbà. Ọmọ ẹlẹ́wà jẹta. Gbèrègèdè wù lérí ọ̀tá ó dàbí iná sun nílé ìlú. Ọmọ ọlọ́sọ̀kò dùdùdù kàn yá kákèwì. Ọmọ alágbàdo àyà tán. Àrìmọ̀nà kéke sínú ìgbàdo. Ọmọ aníjẹ kàlejò búlé rẹ̀ gbé. Ọmọ abálejò tajátajá. Ọmọ erin ńlá ṣe jó àṣà yoyo. Ọmọ erin ńlá jòkè tèrè lùyì. Ikúnukú kò kí ń kún kékeré. Àkàlàmọ̀dò kò kí ń bá wọn lọ ní rèwerèwe láṣọ ọlọ́run ọba òní kún kékeré. Òní bá wọn lọ ń rèwerèwe. Ìwọ ló máa sọ ọmọ fáwọn òbí rẹ láṣẹ Elédùmarè ọba. Ìwọ náà ni ó lè yá àwọn ọmọ tó o bá bí lágbára Elédùmarè ọba. Ìkọ́kọ̀ kì í kẹ́jọ lẹ́sẹ̀ àyúlọ àyúbọ̀ lọ́wọ́ yẹnu bó o bá ti ń lọ rè ó máa bọ̀ ọ́ rè ni mo ní láṣọ ọlọ́run ọba wàá dáadáa. Happy birthday to you na I wish you long life and prosperity. Àṣeyí ṣàmọ́dún àṣàmọ́dún. Arẹwà Adéọlá wà pẹ́ olùpẹ́ ti pẹ́. Get more beats, celebrations at Apata Entertainment. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.